refill my soul. Ayérayé lálẹ́dẹ̀ ọ̀run ògbìgbà tí ń gbá láì. Àtọ́bájayé má jayà lólò. Ẹ̀yin lẹ ṣe yóò. Ayérayé ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yóò. Ọwọ́ ọlọ́run ọba. Ádà kí gbogbo ẹ̀yin ẹbí aláyọ̀ ẹbí bàbá mi Ayọ̀rìndé láti ìlú Abẹ́òkúta, Pastor Engineer Taiwo Ayọ̀rìndé àti màmá wa Evangelist Bọ́lájí Ayọ̀rìndé. You are welcome in Jesus' name. Amen. Amen. Praise the Lord. Àwùjọ pastors la wà ń bí, so we have to be mindful of what we do. Hallelujah. Amen. Hallelujah. Gbogbo Ìjẹ̀ṣà tó wà ń bí ẹ bá mi nawọ́ ayọ̀ sókè. Ó yá Ìjẹ̀ṣà ló débẹ̀ ọmọ Òbòkun ní mi. Ìjẹ̀ṣà rèé ọmọ Òbòkun. Ìjẹ̀ṣà ló débẹ̀ ọmọ Òbòkun ní mi. Ìjẹ̀ṣà rèé ọmọ Òbòkun. Ó yá Ìjẹ̀ṣà rèé àrọ́mọyọ̀. Yèsò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ Òbòkun rí ya. Ìjẹ̀ṣà rèé àrọ́mọyọ̀. Yèsò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ Òbòkun rí ya. Ìjẹ̀ṣà rèé àrọ́mọyọ̀. Yèsò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ Òbòkun rí ya. Ìjẹ̀ṣà rèé àrọ́mọyọ̀. Yèsò gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ Òbòkun rí ya. Ẹ̀lẹ́ ọba aláyọ̀ ni màá sìn o. Ẹ̀lẹ́ o. Òun ló ṣe ó, òun ló ṣọmọ, òun ló ṣohun gbogbo tó wà láyé rí a. Ẹ̀lẹ́ ọba aláyọ̀ ni màá sìn o. Ẹ̀lẹ́ o. Àrọ́mọyọ̀, Yèsò gbọ́dọ̀ fọwọ́ kan mú Òbòkun rí a. Ọba tí kò fìgbò mọ́rí ìdí o. Òyìnbó, àwọ̀ bí ayé ti yá fo. Òyìnbó, ọba tí kò fìgbò mọ́rí ìdí o. Òyìnbó, àwọ̀ bí ayé ti yá fo. Òyìnbó, ọba tí kò fìgbò mọ́rí ìdí o. Òyìnbó, àwọ̀ bí ayé ti yá fo. Òyìnbó. Ogun bọ̀rọ̀ lólòkè àdáyé o, ògidì ọmọ ẹ̀fọ́ ògidì lò. Bó ṣe fi wájú gun ló fẹ́ rí dínkùn, ó yá ògidì ọmọ ògidì gùn. Ó fi wájú dínkùn ló tún fẹ́ rí dínkùn, ó yá ògidì ọmọ ògidì gùn. Ogun bọ̀rọ̀ lólòkè àdáyé o, ògidì ọmọ ògidì gùn. Ó yá wẹ́rẹ́ mú kọ́kì o màmá. Wẹ́rẹ́ mú kọ́kì àwẹ̀ o. Ọ̀gá ìyókù bọ́mọ ọ̀rẹ́ pọ̀ ní ọ̀sẹ̀. Wẹ́rẹ́ mú kọ́kì àwẹ̀ o. Ó yá lákùnkùn tuntun. Ọmọ yájò ọmọ ló yẹ ni. Ọmọ yẹn lè mi. Ọmọ yájò ọmọ ló yẹ ni. Ọmọ yẹn lè ra. Ọmọ yájò ọmọ ló yẹ ni. Àfẹ́ wọn mọ́. Àmọ́ mi àti ẹlẹ́dàá mi wọ́n mọ ikọ́ o. Àfẹ́ wọn mọ́. Àmọ́ mi àti ẹlẹ́dàá mi wọ́n mọ ikọ́ o. Ó yá bíbí nìyẹn bíbí mi lè mọ̀ra ṣàìbí o. Àjẹ́ wọn mọ́. Àmọ́ mi àti ẹlẹ́dàá mi wọ́n mọ ikọ́ o. Ó yá àtẹ̀wọ́ mi gbàlajà ò máa fi agbámọ̀ rere.
ẹ ṣé èmi náà ń wo aago ni ipò àwọn sọmọrí èèyàn kì í waste time ń bẹ̀ ẹ bá ti ṣe pàápàá mo ní màmá wa prophetess princess Tóyìn Kọ́ládé aya bàbá mi ẹ̀gbọ́n mi ọmọ Kẹ́hìndé Kọ́ládé Káyọ̀dé Kọ́ládé mo ti pè wọ́n ní Jẹ̀gbá lẹ́ẹ̀kan torí tí Jẹ̀ṣà ní Adéjùyìgbé nítorí tí èèyàn bá ti jẹ́ Ìjẹ̀ṣà tọ́kọ ẹ̀ wá Jẹ̀gbá níwájú àwọn Ìjẹ̀ṣà ni nílé wọn lọ́dọ̀ àwọn Ẹ̀gbá Ìjẹ̀gbá ni àwọn Ẹ̀gbá kì í parúkọ lé ìyá dànù a máa ń kó mọ́ra ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó yá torí gbogbo ẹbí Kọ́ládé ẹ jẹ́ ká sọ pé tọ̀yàyà rẹ̀ mú mọ̀ tọ̀yàyà rẹ̀ mú mọ̀ bí wọ́n ti ká má rojú kóró ẹ ṣáà ń gbóhùn ẹrù mi náà wọ́n pé mẹ́rin náà rí Ẹ̀gbá ké jógbẹ̀rú máa jógbẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn nígbẹ̀dúrà bàtà ọmọ jáwé lọ́ba lórí ara wọn lòkè ọ̀nà ara wọn ní gbàgùrà ṣòro àfi gbọ́ngbọ́lọ̀ta ajísòdù wẹ́líwẹ́lí bí èjì ara wọn lòwú òdùrú òwú ajíbọ́sìn sunkúngbadé pínre láàrin ìkan ògbọ́dọ̀ jùkàn táyáyá rẹ̀ mo mọ̀ bí òmò tí ká má rojú kóró ó yá àjọba adádé o ẹni ṣe ìgbàgbọ́ ẹni ṣe láyà àjọba adádé. Gbèdé o. Bóyá ẹ máa gbé kó ṣẹ. Àṣẹ. Àṣẹ. Ẹ̀rọ mi náà lè pa. Àṣẹ. Àṣẹ. Wàrẹwà kété. Àṣẹ. Wàrẹwà kété. Àṣẹ. Ẹ máa gbé kó ṣẹ. Àṣẹ. Ẹ máa gbé kó ṣẹ. Àṣẹ. Ó tún yá láwù ẹrẹbẹ o. Ẹrẹbẹ láwù. Láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ẹ ṣé adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọwọ́ ní ẹbí aláyọ̀ ẹbí bàbá mi láti ìlú Abẹ́òkúta alága yín ni máa fún láyè kó tún lọ sílùú Abẹ́òkúta yẹn kó kọrin èjìgbò yẹn kó tún kì í délé padà káwá bí wọ́n pé kí iná bá wa lẹ́yìn tó bá kì í tán wọ́n ṣàlàyé ọkọ ìyàwó láàlú mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó yá kí lẹ wá ṣe tẹ̀bí kó tẹ̀bí tààrà wa kí lẹ wá ṣe tẹ̀bí kó tẹ̀bí tààrà wa àbáfẹ́fẹ́lẹ̀ kẹ̀kẹ́ àjọṣe kíákíá tó bá dọ̀lẹ́ ẹ máa mú ìyàwó ẹ̀yìn lọ kó bìlò.